بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. صدق الله مولانا العظيم. الله أكبر. ẹdí agbó orúkọ Ọlọ́run tóbi. Allah. àwọn bàbá ṣe àdúrà bẹ̀rẹ̀ fún wa lẹ́ẹ̀kan. Allah. àgbowó àdúrà kì í ṣe páàní gbà. Wallahi. kùránì ni wọ́n ké yìí àtowó àdúrà àtowó kùránì lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ á dìde lẹ́ẹ̀kan náà àtowó tàdúrà àtowó kùránì ẹ jẹ́ á dìde lẹ́ẹ̀kan náà àfáà Sauty. wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kitabun min samai wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kitabun min samai wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kitabun min samai wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kitabun min samai. ẹ dẹ́kun jẹ́ àdìdè kí a sanwó Al-Qur'ani àti owó bẹ̀rẹ̀ àdúrà. Kalamun min samai wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kalamun min ilahi wa kitabun min samai. àwọn èèyàn mẹ́rin la ní pé wọ́n á dìde fún Ọlọ́run láti mú Al-Qur'ani wá. àwọn eléríire èèyàn ẹ dẹ́kun jẹ́ àdìdè kí a yá Al-Qur'ani sí. wa nurun fawqa nurin bàbá dé. wa nurun ìmọ́lẹ̀ dé. wa nurun fawqa nurin wa kalamun min ilahi wa kitabun min samai. bàbá wa mùdírù wa bàbá wa Ìmọ̀tọ́lá nígbà tó ń sọ̀kalẹ̀ Al-Qur'ani ni wọ́n wá wọlé. bàbá wa Lùwákù wọ́n lọ. bàbá wa Ìmọ̀tọ́lá wá dé. wa nurun fawqa nurin wa kalamun